nǹkan tó dájú ṣáká ni pé àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò yìí wọn kì í ṣe àǹjànú, èèyàn ni wọ́n. Bẹ́ẹ̀ ló dá wa lójú pé àwọn nǹkan tí wọ́n fi ń jà tí ó gbọ́kànlé kì í ṣe àǹjànú ló ń kó fún wọn, èèyàn ni. Ó sì dájú pé kì í ṣe ojú sánmọ̀ ló ti ń rọ̀ bọ́ọ̀lẹ̀ àfi tí wọ́n bá gbé gba ojú sánmọ̀ wọnú igbó. Ṣùgbọ́n ó ń kọni lóminú láti wò wípé àwọn èèyàn wo ló wà lẹ́yìn wọn tó ń kó gbogbo kinní yìí fún wọn. Ẹ máa wò pé ìbéèrè àgọ̀ ṣé òní la ti ń béèrè ni? Ìbéèrè àgọ̀ ni lóòótọ́, torí gbogbo wa la jọ mọ̀ pé àwọn èèyàn ni. Ṣùgbọ́n irú àwọn èèyàn wo? Number one, ẹni tí ò jẹun kánú kò lè sponsor terrorist, kò lè sponsor èèyàn kan. Sure, definitely àwọn èèyàn pàtàkì ni. Ìbéèrè míì ni pé kí la ṣe fáwọn èèyàn yẹn tó fi jẹ́ pé kán máa terrorize wa, ni wọ́n fẹ́ rí enjoyment, ìgbádùnnú ayé tí wọ́n ń bẹ̀. Nínú káràlú tàbí kílùú ọmọ sinmi làwọn ti fẹ́ gbádùn ayé tiwọn. Irú àwọn èèyàn wo ni? Ta ni wọ́n? Ìyẹn ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà ń sọ pé ọmọ di dandan káwọn mọ̀ báyìí. Ìròyìn ayọ̀ nìyẹn náà lákọ̀ọ́kọ́. Wọ́n ti insist pé láìpẹ́ àwọn ò fojú wọn hàn. Kí Trump àbí Amẹ́ríkà tó sọ̀rọ̀ ká tó sọ pé àwọn fẹ́ mọ̀ wọ́n ti mọ̀ wọ́n already. Kódà wọn ò ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́. Gbogbo ọ̀rọ̀ Gúmí tá ń sọ yìí, t'Amẹ́ríkà bá ṣe tán pẹ̀lú Gúmí, àwọn òun múyàn kó bọ̀. À ń sọ lóòótọ́ pé kí ló dé tí wọn ò fọwọ́ òfin mú Gúmí? Àwa là ń dà, àwa là ń gbé, àbí? Ẹ má bínú bọ́rọ̀ ṣe rí nìyẹn. Ṣùgbọ́n síbẹ̀ tá a bá ń béèrè, àwa náà tún máa ń rò lọ́kàn ara wa pé ó níbi tí kí Gúmí gan tó máa jáde ṣe tó ń ṣe, ó láwọn nǹkan tó ti gbìn sáwọn ibì kan tó jẹ́ wípé bá a bá ní ká mú èèyàn, nǹkan rere mi ò tún bàjẹ́. Ó dàbí agbésùnmọ̀mí ni tó ti mú ọmọ èèyàn sọ́dọ̀, tẹ̀ wá lẹ fẹ́ yìnbọn pa tó wá gbọ́mọ ọmọ èèyàn síwájú. Ìyẹn ni pé nǹkan kan ń bẹ níbì kan tó mú wọn rowọ́ lórí ẹ̀ níbi ọ̀rọ̀ ilé dé. Wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ plan. Kódà ó lè mọ́ jọdún 15 ni a ti wà lẹ́nu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé jáde. Borílẹ̀-èdè Nàìjíríà ò bá dẹ̀ ṣọ́ra, ìtí wọ́n ń gbé jáde yìí ó lè lu pọ́npọ́n mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lórí kó dẹ̀ fọ́ dànù. Gbogbo àwọn olóṣèlú tó yẹ pé tí wọ́n ń lé kiri ń sìn 2027 ni. Àánú yín ò ṣe mí o. Ìtàwọn pípù ìgbé dání ní plan, Ọlọ́run má jẹ́ ká ta ẹ̀yin gan sóko ẹrú. Tẹ́ ẹ bá mọ bí wọ́n ṣe ń jà tí kìí ṣe pé ẹ̀ ń gbọ́, ẹ̀rù Ọlọ́run ó bà yín, àánú àwọn èèyàn dẹ̀ ṣe yín. Ẹ jọ̀ọ́, àwọn wo ló wà lẹ́yìn wọn? A tún máa béèrè foolish and stupid question yẹn. Bitter truth là ń ṣe lórí ìkànnì tiwa. Òótọ́ tó korò ni fẹ́ni tí ò fẹ́ gbọ́. Ṣé wọ́n wà nínú ìjọba? Mo béèrè ní o, question ni o. Mo béèrè, kódà mi ò allege. It's a question. Ìbéèrè ni wàábì, irọ́ o, mi ò bí o. Ṣé èṣe pé àwọn ọ̀tá làwọn tá a kó rọra tá a pè ní àwọn aṣíwájú wa níbi gbogbo?
kí ni wọ́n fẹ́ gbà nínú ìbànújẹ́ aráàlú tí wọn ò lè fojú àwọn ẹni bí yìí hàn? Ṣé wọn ò mọ̀ wọ́n? Èmi lérò wípé níjọ́ tí wọ́n ti mú Màlàmí, tí wọ́n ti bá ìbọn, páàkì ìbọn allegedly, ṣùgbọ́n ròyìn yẹn jáde o. Àwa náà wọn ṣáṣá bí òfin ṣe tá a kọ́ tá a mọ̀ nípa ẹ̀. Bí ìwé wa ò pọ̀, a ṣà sí abẹ́ òfin tá a mọ̀. A rí rẹ́kọ̀dù ẹ̀ wà, ó wà lórí social media káàkiri, síbẹ̀ a sọ pé allegedly torí pé a present bẹ́ẹ̀ báyìí. Ṣé ìwádìí lórí ọ̀rọ̀ àwọn ìbọn yàtọ̀ fún ìwádìí pokówó jẹ? Kò yẹ ká ti máa gbọ́ wùrùnwùrùn pé báyìí ló ṣe ń ṣèbọn yẹn, ìtàn fìbọn yẹn ṣe leléyìí. Ẹ̀yin agbófinró, ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́, àbí ńgbà dẹ̀ ti gbọ́ pé wọ́n ti rí páàkì ìbọn yẹn, ó ti tán náà nìyẹn. Tí Màlàmí bá ti àbí ṣe ló bá òfin orílẹ̀-èdè yìí dà, kó ṣiṣẹ́ ló kù, kó ṣiṣẹ́ ló kù. Èmi àti ìwọ, ibi tá a bá bàjẹ́ dé, ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ yín wà l'Amẹ́ríkà àbí? Nígbà orílẹ̀-èdè Nàìjíríà bá rí bóyá ṣe fẹ́ kó rí, àmọ́ yín ò ní lé mọ́ nìyẹn, kò kàn yín. Wọn lórílẹ̀-èdè mọ́ nìyẹn, kò kàn yín. Ìjọ tí wọ́n bá wá lé wọn lórílẹ̀-èdè, tẹ́ ẹ wà pé padà síbi tẹ́ ẹ bàjẹ́, Ọlọ́run má jẹ́ fi kábàámọ̀ hànú. Àwọn wo ló wà? Irú ipò wo ni wọ́n ní? Agbára wo ni wọ́n ní? Báwo ni wọ́n ṣe desperate? Báwo ni wọ́n ṣe ya wèrè tó tí wọn ò ṣe tú àṣírí wọn? Àwọn US ti sọ pé àwọn ò fojú wọn, àwọn fẹ́ mọ̀ wọ́n. Ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀ míì torí bẹ́ẹ̀. Ṣé mọ̀ Yewata ní Benue State? Ẹ rántí wàhálà kan tó ṣẹlẹ̀ tí wọ́n pa àwọn ènìyàn gan. Ọ̀rọ̀ genocide náà ni àwọn Afemisofo tí wọ́n ń pè ní agbésùnmọ̀mí, terrorist tí wọ́n ń pè ní bandit, a ṣe nǹkan lórílẹ̀-èdè yìí. Ṣé ẹ rántí? Ọwọ́ ti tẹ gbogbo àwọn tó ṣiṣẹ́ yẹn ní Yewata ní Benue State. Ọwọ́ ti tẹ̀ wọ́n o. Gẹ́gẹ́ bí ròyìn ṣe sọ, wọ́n máa fojú wọn hàn, wọ́n máa gbé wọn lọ́lé ẹjọ́. Ọ̀nà lẹ́ ń wò lẹ́yìn mi, Daily Post gbé. Ìdí tá a bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí mi a lè mọ́ mu wá ká dúró dègbà míì, ẹ̀rí mi a máa mu wá, a lè sọ̀rọ̀ ká tiẹ̀ mọ́ mẹ́rin wá. Ṣé bẹ́ẹ̀ rí pé ròyìn ti gbé pé wọ́n máa rí inú wọn, ọwọ́ ti tẹ̀ wọ́n. Àwọn tó ṣiṣẹ́ aburú yẹn ní Benue State tí òkú èèyàn sùn lọ, àwọn ẹni ẹlẹ́ni tí ò mọ nǹkan kan, wọ́n sin lọ́hùn, wọ́n àdáràn, wọ́n rán wọn lọ sọ́run alákejì, kò sì sí nǹkan kan tí Gumi sọ ń pẹ́ o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mú Afemisofo kan, ẹ jẹ́ ká mú adaran màálù kan tó àwọn ọ̀daràn tó pera wọn darandaran. Ẹ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí Fúlàní kan. Ṣé kò wá mọ́ yí wa báyìí pé wọ́n ní plan? Nigeria government àti àwọn military wa, Israeli intelligence pẹ̀lú US military, a dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ti promise pé wọ́n fojú wọn léde torí ọwọ́ ti tẹ̀ wọ́n. Ara àwọn àgbààgbà northerners kan wá balẹ̀ mọ́ láyé torí ọ̀rọ̀ tí wọ́n US sọ pé àwọn tó ń sponsor wọn sẹ́ẹ̀, wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n ni, wọ́n mọ̀ pé wọ́n á fojú àwọn léde ni, wọ́n mọ̀ páṣírí àwọn ti tú ni. Ara wọn ò balẹ̀ mọ́ ní a fi tó ń pariwo pé wọ́n Nàìjíríà, wọ́n fẹ́ lò ó against Trump. Tí wọ́n bá ti ń wí bẹ́ẹ̀, àgbáyé ó lè sọ wípé ṣe báwọn tí wọ́n ń jà gangan ni wọ́n ń sọ pé wọ́n Nàìjíríà tẹ́ ẹ̀ jẹ́ káwọn ẹ̀yà mi ò rí mú mi, wọ́n Nàìjíríà tẹ́ ẹ̀ jẹ́ kéèyàn ó sinmi, wọ́n Nàìjíríà tẹ́ ẹ ti pààyàn. Normal thing ní báyìí bówó ṣe tẹ̀ wọ́n,
àwọn tó ṣiṣẹ́ aburú ní Benue State ní Yewata àwọn lẹ́wọ̀n normal thing ni. Ṣùgbọ́n bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n yìí, ẹran tí ọba bọ́ ẹnu pàkúté tí pàkúté yẹn bá dà kò ní bọ́ lọ́wọ́ ẹ̀ o. Ẹ jẹ́ ká yẹ orí o. Bóyá tí ẹ bá ń ṣàfihàn wọn, bóyá yóò dínkù díẹ̀. Ìkà làwọn ẹni náà, másákà burúkú ní ti Benue State yẹn. Kéèyàn sì dájú ṣe àwọn èèyàn ẹlẹ́ran ara bíi bí wọ́n ṣe ṣe àwọn èèyàn gbà ẹ̀. Mi ò lè wò ó. Àní ráàrin fẹsẹ̀ sí lágbára Ọlọ́run. Ṣọ̀kan náà ni wá pẹ̀lú àwọn tí ń pààyàn. Ṣọmọ ìyá ni wá. Ṣé wọ́n Nàìjíríà ni wá? Ṣé ká máa bá a lọ bẹ́ẹ̀? Ìgbéyàwó tipátipá ẹ̀ ṣé kan tuntun ṣe ni? Ṣé a fẹ́ divorce ìgbéyàwó yẹn ni àbá fẹ́ forí rọ̀ bẹ́ẹ̀? Mi ì conclude o. Mo ń béèrè question ni o. Mo ń retí ìdáhùn yín lábẹ́ comment section. Jugba Master Channels lẹ tí ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. Ọwọ́ ti bà wọ́n o. Àwọn ẹni ibi tí wọ́n ti ṣe aburú ní Yewata ní Benue State. A máa retí ìdájọ́. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá.